àgbákò ńlá rèé o àwọn ọlọ́pàá yìnbọn mọ́ èèyàn méjì nípínlẹ̀ Anambra ẹni a ní ó fẹ́ ni lójú ọmọ fata sẹ́nu ẹni a ló kíni lẹ́yìn ọmọ fẹ̀gún sọ́wọ́ ọlọ́pàá ó yin èèyàn méjì níbọn nípínlẹ̀ Anambra èèyàn méjì ní ọta ìbọn bá lánàá lásìkò tí àwọn ọlọ́pàá gbìyànjú láti mú àwọn afurasí kan ní River Niger Head Bridge eléyìí tó wà ní Onitsha nípínlẹ̀ Anambra ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọ̀sán gangan ó sì fa ìbẹ̀rù àti ìdàrúdàpọ̀ ní agbègbè náà tí ó sì tún da ìrìn àjò ọkọ̀ àti àwọn èèyàn dúró fún ìgbà díẹ̀ ìṣẹ̀lẹ̀ náà tó fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní òpópónà márosẹ̀ Onitsha sí Awka gẹ́gẹ́ bí àwọn oṣojú omi kòró ṣe sọ ìjà kan bẹ̀rẹ̀ láàrin àwọn ọlọ́pàá àti àwọn èèyàn tí wọ́n famọ́ wọ́n ní àwọn ọlọ́pàá ní kí àwọn afurasí náà kí wọ́n ṣe jẹ́jẹ́ lásìkò tí wọ́n gbìyànjú láti mú wọn ṣùgbọ́n àwọn afurasí náà kọ̀ láti tẹ̀lé àwọn ọlọ́pàá lásìkò náà ni wọ́n sọ pé àwọn ọlọ́pàá yin ìbọn èyí tó fa ìfarapa fún àwọn ènìyàn méjì náà nígbà tí ọta ìbọn àwọn ọlọ́pàá lọ bá wọn níbi tí wọ́n wà ìṣẹ̀lẹ̀ náà fa ìjà àti rúgúdù ní àyíká Bridgehead Market tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí wọn àwọn tí ọta ìbọn bà náà ṣubú lulẹ̀ tí wọ́n sì dákú lójú ọ̀gán kí wọ́n tó gbé wọn lọ sí ilé ìwòsàn kan eléyìí tó wà nítòsí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ṣàlàyé pé àwọn afurasí náà kọ̀ láti jẹ́ kí ọlọ́pàá mú wọn èyí sì ló yọrí sí ìfarapa ọta àbọn náà ẹni tó jẹ́ SP Tochukwu Ikenga yìí ó lọ bí àwọn tí ọta àbọn bà nílé ìwòsàn wo ó sì ní àwọn máa sanwó ìwòsàn àwọn èèyàn náà ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.